Kàsínátì báwa sọ fún gbogbo àwọn màmá bàbá yìí ẹ dákun tá lójú ẹjọ́ ajá báńkì ìlú àwọn méjèèjì. torí pé tí ò bá sí ọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ lára ọ̀rẹ́ tí ń jẹ́ ọpẹ́ lábúlé ọpẹ́ ìní wa ń pàrọwà fún ọpẹ́ pé kí ni o pé ọpẹ́ jẹ́ ká jẹ́ kórí wa ó pé olúwa ló lọ́pẹ́ kórí wa ṣe ó di àfọ̀ ìpàdé àwọn arúgbó làwà ọlọ́run jẹ́ káwa náà dàgbà. béèyàn bá fẹ́ dàgbà kó dògbó ó gbọ́dọ̀ sọ nǹkan tó máa jẹ béèyàn bá ti lé ní 40 years ẹ gbọ́ mi dáadáa nǹkan dídín àfi kó lọ dínkù láì jẹ́ bẹ́ẹ̀ ó máa dín ẹ̀dọ̀ ẹ̀ ní. Kàsínátì màá lé ìyàwó mi lọ ó dẹ̀ lè ṣe nǹkan kan sí i. àkọsílẹ̀ dákun ẹ̀yin pòfẹ́sọ̀ mélòó lẹ́wọ̀ àbí ẹja tòmọ́tò bí o sórí. I don't need any professor because resemble me those who resemble me did not have my vocabulary. Yes, wọ́n ní jọmí lẹ́yẹ ẹ̀ka kí àwọn tó jọ ní olóhùn mi wọ́n lóyìnbó mi. ṣé ìdúmọ̀ tó òyìnbó tó fọ ẹ̀. Yes, those that resemble me did not have my vocabulary. Sáwọn dílà wa. Wọ́n wà. Ìgbà táwọn dílà tó tí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ. Àwọn tí wọ́n wá sin owó tí bàbá pọ́npọ́n ọkọ̀ tí wọ́n rà láwìn wọ́n wà tí wọ́n bínú gan mọ̀ ni wọ́n lè ń gbókùú lọ mo ní nǹkan dé. Àwọn dílà ń gbókùú bàbá rẹ̀ lọ. Àti tẹ́dídìrín lélẹ̀. Ẹ wọ ẹjọ́ ẹ má rẹ̀ nítorí tọ́lọ́. Sẹ́ẹ̀rì kì í sọ̀rọ̀ ẹ̀. Àwọn ìyá tó wà níbi wọn fàárọ̀ sunkún débi tí wọ́n farúgbó sunkún. ìyá wa yìí ló jẹ́ kó ti pẹ́ tí wọ́n ti dé Olúmọ gbẹ̀yìn ó ṣe ṣe kára àwọn kan tí ò dé bí rí àwọn wo ni Olúmọ rí ní ìkan lọ́wọ́ sókè ẹ̀yin Olúmọ rí ṣáà kan wà bí tí Olúmọ rí ni dé bí rí àwọn wo ló fẹ́ gorí Olúmọ ẹ̀yin wo bàbá Sóyẹmí ẹni sùn. kì í ṣe pé mo fẹ́ kó wọn gòkè mo fẹ́ fi gbàdúrà fún ẹni pẹ́lòmíì wà ọjọ́ orí tiẹ̀ tí ìbò tí wọ́n tó bẹ́ẹ̀ wọ́n gòkè ṣùgbọ́n àwọn náà fẹ́ gorí Olúmọ gbogbo ìwọ tó ń dá sétò Kàsínátì ṣúgà lọ́jọ́ ogbó ẹ̀ ò ní mọ̀ níra gbogbo wọn bọ́ ṣe dìde kò wá ní burú títí ká má rẹ̀ nìkan ni wọn tó lè dé dájú ọ̀nà mo wá ń gbàdúrà fún gbogbo ìwọ tó ń dá sétò yìí pé lọ́jọ́ ogbó tiẹ̀ náà ohun tó mú kéèyàn dẹni tó ń wọ́n lẹ̀ báyìí kò ní jẹ́ tiẹ̀. Wọ́n kì í jólúmọ ẹ̀gbágbé gbogbo tó fi àlàáfíà kójọ ò ní tàǹgbàgbé. Ọlọ́run wọlá orí òkè tí mo wà lónìí kì í ṣe wòlíì kan àbí pásítọ̀ kan lónìí wá bí èmi fúnra mi lẹ̀ mímí sọ pé kó àwọn àgbàlagbà lọ sórí Olúmọ. Tíìmù wọn fún ọdún 2023 ni mo fẹ́ sọ. Àwọn winners wọ́n ti ṣe convention wọ́n ti mú tíìmù 2023 àwọn rìdíìmù náà ti mú tiwọn kí ni tíìmù Kàsínátì lọ́dún tí mo wà yìí mo pè ní Olúwàfíkáyọ̀mí ọdún tó kọjá mo pè lákọlùkọgbà ire ọdún 2020 tètò yìí bẹ̀rẹ̀ mo pè ní yóò dàbí àlá ó dẹ̀ dàbí àlá fóbìnrin kan tó ní tóun bá rí 500 òun àdókò tọ́lọ́run sún ayé ẹ̀ padà yíyá Sáídì onírọ́bà akọlùkọgbà ire ló jẹ́ fún bàbá Ọlátúnbọ̀sún Ọdúnsìn àgbà òṣèré tíátà tó ti ń lọ bí 18 years tó jẹ́ pé nípasẹ̀ ètò ìwọ́n ra mọ́tò 2.something million fún wọn. Ọdún tí mo pè l'Olúwàfíkáyọ̀mí Ọlọ́run ń ṣorí ẹ̀ kó sinmi. Nínú ọdún yìí ètò yìí ti lọ sí 44 different villages south west. Ṣùgbọ́n lónìí ètò wa tá à ń ṣe ìyọjọ́ kejìlá oṣù kejìlá tíìmù Kàsínátì fún ọdún 2023 ni pé a tó a ṣe oore tọ́lọ́run a ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kàsínátì a tó a ṣe. Ìdojúkọ yẹn ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ wípé àwọn bàbá wa wọ́n láti kúrò ní ibi tí wọ́n ń gbé nígbà yẹn. Ifá ló sọ fún wọn wípé òkúta kan wà níbì kan tí a lè sá sí nígbà ogun tí ogun ò ní kó wa lọ tí ò ní kó wa lọ́mọ lọ. Àwa rán àwọn ẹ̀ṣọ́ wípé kí wọ́n wá bẹ òkúta náà wò kán borí tó jẹ́ nínú gbogbo àwọn òkúta tí ó wà ní agbègbè yìí. Àwọn ẹ̀ṣọ́ ló jẹ́ kí a mọ̀ wípé Ifá sọ fún wa nípa òkúta oko adágbá. Adágbá ni ẹni tí ó tẹ̀lé ìlò, ó jẹ́ àgbẹ̀ àti ọdẹ. Ibi ìlò ti ń fi ṣiṣẹ́ àgbẹ̀ gbà yẹn tó dẹ̀ ti ń ṣiṣẹ́ ọdẹ. Nígbà tí àwọn ẹ̀ṣọ́ tí wọ́n lọ sọ fún àwọn bàbá wa pé oko adágbá ni Ifá ń sọ ń pa. Bàbá wa Ṣódẹkẹ́ kí Ọlọ́run túbọ̀ fọ̀rún kẹ́ wọn. Òun ló túkọ̀ àwọn Ẹ̀gbá dé ibi ìgbà. Nígbà tí ajagun
tí a ṣẹ́gun. A béèrè lọ́wọ́ Ifá wípé ṣé ká tẹ̀síwájú àbí ká dúró síbí. Ifá ló sọ fún wa pé kí a dúró síbí nítorí níbí lolúwa fi wàhálà àti ìdààmú wa mọ́ sí. Mo fi àsìkò yìí, mo fi ọjọ́ ẹ̀ní, mo fi súre fún gbogbo wa lágbára Ọlọ́run wípé níbí lẹ́ni ni wàhálà àti ìdààmú wa kàn sí o. Ìtumọ̀ Olúmọ nìyẹn. Olúwa ló fi òkúta yìí ló fi jíǹkì wa. Ojú ọ̀rọ̀ ẹ̀kú àlejò mi. Òṣìbàtà ẹ̀kú àlejò odò. Ẹ̀yin ọlọ́pàá mẹ́ta ẹ̀kú àlejò mi. Àwọn wo lọ́lọ́pàá mẹ́ta àwọn ọmọ wa ló ń dáṣọ ọ̀pá mẹ́ta ní ìsìn tí wọ́n fi ń rán bùbá àti ṣòkòtò. Bàbá. Ẹlẹ́sẹ̀ mẹ́ta ni wá tó di ọ̀pá mẹ́ta, ọ̀pá kan, ẹsẹ̀ kan, ọ̀pá kan, ẹsẹ̀ kan, ọ̀pá kan, ìkẹta la fi ń rìn. Bí mo ṣe bọ́ sẹ́nu géètì ni mo bá rí kan nínú àwọn tó ń dá sétò yìí láti Amẹ́ríkà. Wọ́n bá surprise mi lẹ́nu. Tí n bá sọ pé ta ló gé kébù bí sí, ẹ sọ pé òyìnbó ni. Ta ló gé kébù bí sí? Ló ṣe bí sí àtòyìnbó tó fi ń gé kébù ẹ̀. Ta ló gé kébù bí sí? Ìjọ Ọlọ́run ọba mi Èdùmàrè. Ọba tẹ́rẹrẹ kárí ayé Allah funfun gbòó kanlẹ̀ bí Òṣùmàrè. Ìjẹ́ àtúndé lónìí gẹ́ bá ti ń dé bí ìṣe wa. Arúgbó ni àwọn táwa bá ṣe nǹkan. Definitely ẹni tó bá máa ṣàdúrà fún àgbàlagbà, Ọlọ́run jẹ́ kárí àgbàlagbà pẹ́. Òun gangan làdúrà tó yẹ kó máa ṣe fún àwọn àgbàlagbà. Nítorí wípé ẹ̀mí kan lòun náà máa fi rí àwọn àgbàlagbà yìí pẹ́ nínú ayé. Kò sí rọ́ńbẹ̀. Ẹ̀mí yẹn gùn fún wa o. Àmín. Èmi náà máa dàgbà nú ayé wa gbóríṣiríṣi àmì látọ̀tún látòsì. Èmi náà máa dàgbà. Ẹ bá mi ṣàmìyàn lẹ́ẹ̀kan sí. Nítorí pé ọmọ tí ẹyá bá bí báyìí ẹyá náà ló máa jọ. Kò lè jọ màálù. Ẹ̀gbọ́n mi bàbá mi Kàsìnàtì tí ń ṣètò tòní. Bẹ́ẹ̀ni. Kì í ṣonírẹ̀dẹ̀rẹ̀dẹ̀. Kùrúndì. Kì í ṣonírìndìrìndì. Ó ti pẹ́. Ọpẹ́ la máa kọ́kọ́ bá Kàsìnàtì dúró. Ó ń gbá yágíyágí. Nítorí pé tí ò bá sí ọpẹ́ lọ́pẹ́ ọpẹ́ lára ọ̀rẹ́ ẹ̀ tí ń jẹ́ ọpẹ́ lábúlé ọpẹ́. Á ṣe. Ìní wa ń pàrọwà fún ọpẹ́. Pé kí ni o? Pé ọpẹ́ jẹ́ ká jẹ́ kórí wa ó pé Olúwa ló lọ́pẹ́. Kórí wa ṣe. Ó di àfọ̀ ìpàdé àwọn arúgbó làwà Ọlọ́run jẹ́ káwa náà dàgbà. Àmín. Gbogbo yín pátápátá ikú ọ̀wọ̀ọ̀wọ̀ kò níbi yọ yín lágàdá o. Ọlọ́run inú mi wá ń dùn orí mi wá lẹ́yìn jẹ́ kéyìn náà dàgbà. Àmín. Ọ̀kan lára àwọn bàbá tí mo ti sọ̀rọ̀ wọn ṣáájú ni wọ́n wọlé dé. Bẹ́ẹ̀ni. Bàbá Ọlátúnbọ̀sún Ọdúnsì tí ètò Kàsìnàtì ṣúgà táwọn olólùfẹ́ káàkiri àgbáyé tí wọ́n ra mọ́tò fún lọ́dún tó kọjá. Mọ́tò náà nìyẹn o. Òun ni wọ́n gbé dé yẹn. Gbogbo ìwọ tó ń dá sétò yìí, ó ò ní rógun ásídẹ̀ǹtì láyé ẹ̀. Èló la ná lágùn. Èló la ná lágùn. Ṣé 50,000? 50,000 àbí 150,000. Oh sorry 250,000. Mọ́tò mélòó la ní kó ń gbé fáwọn arúgbó ìbáwá bí? Ẹ̀fọ́ kí wọ́n fún arúgbó kọ̀ọ̀kan ní mọ́tò kan ọ̀kadà. Mọ́tò mẹ́ta mẹ́ta. Mẹ́ta fún arúgbó kọ̀ọ̀kan báwa nílé lónìí. Ní báyìí, ètò náà di ètò bàbá wa Fọmọláfẹ́ Ọláìyá àti Ọlálọmí Àmọ̀lé. Ìjọ ní lọ́wọ́, olè jọ ní lọ́mú, òkèlè bí ìyẹn ò sí ẹ̀ máa fọ ọ̀kàwé yẹn mọ́. Àwa lámà ara tí a sẹ́mọ́ lálọ́ mi rí. àwa lámà wà ara wa. ẹ ti mọ Mr. Kọ́mọ Láfẹ́. ẹyẹ mẹ́rin kẹ̀bàkẹ́. irú ọkọ̀ tá a gbé débi mo ti wọrú ẹ̀ líìsì yóò máa tó 25 years. ọkọ̀ tí ẹ gbé táyà méjì bọ́nú ara wọn. ẹ dákun àdánwò ni. ẹ lọ́mọ ọlọ́lá nìyí. ìlú wo nílùú ọ̀dọ̀ yín. ọmọ Iléṣà lèmi. kí la gbolé yín kí ló pa gbolé yín bẹ̀. kéèyàn bá délùú Iléṣà lónìí bàbá tèmi lọ́kọ́ gbé bọ́ o níléṣà máa gbọ́ nísùrù ní 1973 wọ́n gbẹ̀ ní 4 million 4 million ní ẹgbẹ́ bọ́ o. anyway àwọn ńlá káyọ̀ wà bí ó ti yé wọn. bàbá tó kọ́lé ojúlé mẹ́rin tí ò rówó parí ẹ̀ lọ á lọ gbẹ́ bọ́ òòlù. ẹ máa gbọ́ ẹ máa ní sùúrù. ṣé wọ́n parí ojúlé mẹ́rin yẹn. sẹ́ẹ̀rì ẹjọ́ ẹ bá lọ́rẹ̀ ẹ má fi ayé yín ẹ má fi lọ́rẹ̀ yín. èmi mo sọ pé ìgbà tá a fẹ́ sin bàbá mi mo mú lọlé ìgbà táwọn dílà dé tí wọ́n tò
sáwọn dílà wa. wọ́n wà. ìgbà táwọn dílà tó tí wọ́n fẹ́ ṣe ẹ̀yẹ. àwọn tí wọ́n wá sin owó tí bàbá pọ́npọ́n ọkọ̀ tí wọ́n rà láwìn wọ́n wà tí wọ́n bínú gan mọ̀ ni wọ́n lè ń gbókùú lọ mo ní nǹkan dé. àwọn dílà gbókùú bàbá rẹ lọ àti tẹ́dídìrín lélẹ̀ ẹ wọ ẹjọ ẹ má rẹ̀ ẹ́ torí tọ́lọ́ sẹ́ẹ̀rì kì í sọ̀rọ̀ ẹ̀. àwọn ìyá tó wà mí wọn fàárọ̀ sunkún débi tí wọ́n farúgbó sunkún ẹ ní sunkún ti yí jàre wọn mọ rẹ̀ ní sùúrù jọ orí ẹ̀ ò pé orí tiẹ̀ náà pé àwọn dílà tí mo ní wọ́n wá àwọn tí àti bàbá mi jọ ń ta mọ́tò torí nígbà tí ẹ fẹ́ pín ogún sẹ́ẹ̀mà má mi ti sọ fún mi kí n má bá wọn dá sí. dádì mi máa gbọ́ dádì mi fi Lexus méjìlá ní filẹ sórí ìgbà tí wọn ìgbà nọ́mbà sí Highlander mọ́kànlá. ẹnẹtí sàmìtìrà ẹyin ẹ wò sẹ́ẹ̀rì gbogbo kí ni gbogbo ọkọ̀ mọ́tò lì sí sẹ́ẹ̀rì gbogbo kí ni gbogbo ọkọ̀ mọ́tò lì sí. ẹyin ni ẹ máa fi làákà ìgbó ó gbà tó kó ìyá bá apá òsì. ọ̀dà ńgbà tá a wọnú sí ti rúùmù dádì mi ó rí plasma la. mo rí yes pé èèyàn ra plasma dádì tèmi lọ́kọ́ ra plasma. ǹjẹ́ onílọ́ọ̀dì 12 àbájọ oṣù ti fẹ́ dá méjì wọ́nrọ̀wọ̀nrọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ ebi lè mí mọ̀ bí ṣe wọ́n mọ́lẹ́jì ẹ̀. gẹ́rọ̀ jọ owó tọ́jọ́ mo lò sí gẹ́rọ̀. jẹ́rí tẹlifíṣàn ibù gan ní 1984 ti dádì kú tẹlifíṣàn black and white sọ́dọ̀ dáadáa pa mi kò ní tí ìgbà gbà ò létí bí tẹlifíṣàn black and white tí ẹ ń lò tí dání lò. ńgbà bá tàn án lẹ̀ tán ẹ ti dé àdá tán kó tó ṣẹ̀ṣẹ̀ mọ múnáwá díẹ̀ díẹ̀ tó ṣẹ̀ṣẹ̀ mọ tí ẹ lò kó tó rà láwìn ni. ẹ jọ tẹ bá ní ọ̀rẹ́ ẹ má finú wénú fúnra mi ni mo pè é nígbà tá a délé ta fẹ́ sí dádì mi tí àwọn ọ̀dà tẹ́ka ṣé wo gbókùn bàbá mi máa jó. wọ́n gbé wa dáadáa wọ́n gbé ẹ jó. nígbà tí ọ̀dà tẹ́ka dé èmi mo wá múlẹ̀ kúlẹ̀ mo ní kó wo ojúlé mẹ́rin yìí o. mo ní ibẹ̀ ni ibi tí bàbá mi ti máa najú mo ní ibẹ̀ wọ́n kú sí o. ṣé sáà lórí òkè. ẹ lọ a lórí òkè ilé kẹta tó wà lẹ́gbẹ̀ẹ́ nígbà tí mo sí sliding glass tó ní kí n rọra kọ́ mọ́ pọ̀. ẹ gẹ́rà tí má kúrò wèrè ní abẹ́kúta làwọ̀ kọ̀sáyọ̀ dáadáa ń bí o ṣe é kan lé ọ̀hún ni. àtọ́jà ti dé kọ́lá dé jòjò. èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní agbára ó ti ṣe bẹ́ẹ̀ rí kó kó gbogbo àgbà lọ sí orí òkè Olúmọ. oore tọ́lọ́run á ṣe fẹ́yìn olólùfẹ́ ètò Kasinati á tó. alọ́láyọ̀ abọ̀láyọ̀ èyí tó tún wá gbé wá lọ́tẹ̀ yìí ó ní òun fẹ́ kó gbogbo àgbàlagbà arúgbó lọ sí swimming pool. eléyìí tó máa dùn ó máa lárinrin o ẹ wá kẹ́ darapọ̀ mọ́ wa kẹ́ jẹ́ ká lọ Kasinati gẹ́gẹ́ bí ìṣe rẹ̀ Kasinati sugar ẹ má gbàgbé o lọ́tẹ̀ yìí swimming pool ló máa kó wa lọ àjọmọdé bẹ́ẹ̀. ẹ bọ́ bá ti yá ó ti yá. ìwọ nìkan ni lẹ́yìn rẹ̀ kò sẹ́lòmí. lẹ́yìn rẹ̀ òun náà lọ́kàn. ó ń daṣọ gbogbo mọ gbogbo nú gbogbo ń jẹun gbogbo. ọba tó jẹ́ wípé níjẹ́ èmi ni asọ̀rọ̀mọ́tàsé. alimuliku lórúkọ rẹ̀ ń jẹ́. bẹ́ẹ̀ni. alikudus ní jẹ́. bẹ́ẹ̀ni. alimumini ní jẹ́. bẹ́ẹ̀ni. alimuaminu òun náà ní. bẹ́ẹ̀ni. ọba tó jẹ́ wípé ó tóbi ó ju gbogbo ayé lọ. ó tó gbogbo yẹn lọ. ọjà bíi tiwọ̀ ló. òun nìkan ni ò ṣe é fìjà lọ. kábíyèsí pè mí mọ̀ ń jẹ́. a ti dẹ́ tẹ́ni tébù bàbá gọ́ọ̀dù. bẹ́ẹ̀ni. bá mi gbé oúnjẹ rẹ̀ wá. ó ní ó mú yẹ sọ bàbá wọn ò fi mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ mi. èmi ti dúpẹ́ o bàbá. adúpẹ́ o bàbá. wọn ò fi mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ mi. ẹ jọ̀ọ́. ẹ̀kọ́ níbo ni ká tẹ́ wọn sí. níbo ni ká tẹ́ wọn sí náà. níbo ni ká gbé wọn sí. níbo ni ká gbé wọn sí. ẹ kú lọ́nà ẹ jẹ́ káwọn ọkùnrin orí gbé wọn jáde. èmi ti dúpẹ́ o bàbá. òfin mẹ́tẹ̀ẹ̀ta sọ̀rọ̀ sí. o ti dúpẹ́ rẹ tó jẹ́ tànà. adániwáyé wa lómìn kájọ máa pé olúborí ayé ẹ̀yin lẹ̀ jẹ́bẹ̀ ológun àjọbọ ẹ̀yin lẹ̀ jẹ́bẹ̀ àlà funfun gbò ọlọ́run bàbá mi Èdùmàrè ẹ̀yin nìkan ṣoṣo. ẹ rí i pé ọmọkùnrin tí wọ́n ń pè ní Kasinati ibi tó gbé odò tiẹ̀ sí ibi tó lágbára ni yóò sì wo àwọn àgbàlagbà sọ̀sọ̀sọ̀ bàbá rẹ̀ ní ti ń súnbọ̀ lítà lẹ́gbẹ̀ẹ́ títì tí gbogbo tí fi ń ṣòwò báyà lọ́wọ́ 2000 yóò sì yabẹ̀ yóò ní màmá ẹ kú kalẹ̀ láti bẹ̀ lọ àti bẹ̀ lọ àti bẹ̀ lọ oníbọ̀ọ̀lì ó lè máa gbé pádì ọ̀gẹ̀dẹ̀
tí wọ́n máa fi ọkọ̀ já ọ̀gẹ̀dẹ̀ síwájú ilé rẹ̀ ṣe rí i pé ọmọkùnrin yìí àdúrà lọ̀rọ̀ rẹ̀ jẹ mọ́ àwọn èèyàn wọ́n máa ń ràn lọ́wọ́ ẹ̀rí pọ̀ tí ń dákọ̀ ìyá kan látàárọ̀ ẹ̀rù ọlọ́run bà mí ìwọ ọlọ́run o ìyá yìí sì wò sòsùn all the way from America. ká ní pàtẹ́wọ́ fún màmá yẹn. ẹ̀yin arúgbó ẹ bá mi nawọ́ kan sókè báyìí. àwa ìlágbára àwọn màláíkà ti darapọ̀ mọ́ bí simakuri mẹ́kàsídà wọ́n kà sírọ̀ bí kàmẹ́kàsá ìsí bòròbòrò. màmá ẹ máa bá ṣàdúrà fún obìnrin wèrè wo ló kówó lápò mi. o rò pé ẹ̀mí èmù mi dé. ewé ẹlẹ́mìí gẹ́sà. bá a mú 1000 ọwọ́ ẹ̀ bá a mú owó ọwọ́ ẹ̀. ìyá kan mọ̀ ìyá Amẹ́ríkà ẹ ṣe mú ẹkú ìnáwó wa o. bí ẹ ti bẹ̀rẹ̀ rẹ o. àbẹ́ ẹ̀ wá gbà mí. kówó ọwọ́ ẹ̀ wá. owó o ọjọ́ mẹ́ta bíi ìrú. lẹ́jọ́ pàtàkì tá a fẹ́ kọ́kọ́ gbà kẹ́ ẹ lè bá aráyè gbádùn wa arákùnrin tí wọ́n ń pè ní Kasinati. olórin ni Kọ́láwọlé adùnní kò sẹ́ni tó wà sẹ́nu àtọ̀dá. Kọ́láwọlé Àtàndá Adéjòjò. abájọ tí ẹ fi wà lókè ètò yìí kí lẹ́rìí tẹ́ fi gbé kalẹ̀ ọjọ́ alójú láìpàjù lọ́fà àti ìgbà wà nígbà àkọ́kọ́. Ọlọ́run ni ó ní àgbékalẹ̀ ètò náà ọ̀sẹ̀ bí ètò tá à ń ṣe tó ń ṣèrànlọ́wọ́ fáwọn èèyàn yìí ìyẹn bẹ̀rẹ̀ ní ọjọ́ 4 oṣù 4 ọdún 2020. nígbà tí màá bẹ̀rẹ̀ gan kì í ṣe owó ni ó gbé mi dé díẹ̀ o. mo ṣèṣe pé gẹ́gẹ́ bí oníròyìn má kàn jẹ́ kí n wà nílé jẹ́ kí n bọ́ ta kí n lọ jẹ́ káwọn èèyàn mọ bí nǹkan ṣe rí lásìkò COVID-19. lẹ́bàá wa bẹ̀rẹ̀ sí ní jáde káàkiri ìgbà tó di ẹlẹ́ẹ̀kẹrin ni mo débì kan ní Ìgbórè ni màmá kan bá ní wọ́n ti wà mọ́lé láti di ọjọ́ yìí o ìjọba ò jẹ́ ká jáde o tá a bá lè jáde kẹ̀rẹ́ bí mi tiẹ̀ ṣe wà sí bá rẹ́ni tó máa fún mi ní lásìkò covid pé tẹ́mi bá tiẹ̀ rẹ́ni tó máa fún mi ní 500 máa dóko òyìnbó bá bẹ̀rẹ̀ sí wò pé kí ló ṣe ìyá yìí tó fẹ́ dóko làwọn bá bẹ̀rẹ̀ sí fi wọ́n ránṣẹ́ sí ìyá yẹn. mo fẹ́ dóko wọ́n wá di mo dókòwò kí ni ẹ̀túndé ní ọkàn ní ọjọ́ iwájú tẹ́lẹ̀ ìbò ń pè ní in the nearest future. ohun tí mo ní lọ́kàn lọ́jọ́ iwájú ni pé kí Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti máa bá ìgbà yìí àti láti máa ṣe tó yàtọ̀. kí àwọn Ọlálọmí àti Ọmọláfẹ́ Yorùbá wá rí. inú mi dùn pé mo rí yín face to face lẹ́yìn nítorí pé mi ò lè mísì program yín. ẹ jẹ́ bá wojú ẹ rí pé poor family ló ti wá. ṣé rí àwọn méjèèjì yìí Ọlọ́run ló fi rán yín. Everybody has getable. ìgbà tí ó wà ní Nàìjíríà wọ́n wá fóònù ní àti Amẹ́ríkà wọ́n ní wọ́n gé kébù Kasinati wà ń bẹ́ ǹjọ́ náà lọ́hùn nítorí pé Bísí bó ṣe wà yẹn ó ṣe yàtì nínú oúnjẹ inú ọbẹ̀. ó ṣe dé fún ọjọ́ yẹn Kasinati jókòó ó jẹ ìdè. ibi tí a ti ń jẹdé náà ti sọ pé wọ́n gé kébù ǹjẹ́ ta ló gé kébù Bísí ta ló gé kébù Bísí àwọn ará tó gé kébù ìgbà tá a máa gẹ̀ẹ́tì ẹ̀ Kasinati ló gé kébù. ẹ dẹ́kun Kasinati báwa sọ fún gbogbo àwọn màmá bàbá yìí ẹ dẹ́kun tá a lójú ẹ̀jọ̀ ajá báńkì ìlú àwọn méjèèjì. bẹ́ẹ̀ni sí ojú mi tọ́ da dábì mi mo fi jọ kọ̀kọ́. ní máa yọ sọ lẹ́kọ̀ọ́. ojú ẹ̀ yọ sọ mi máa tọ́. ibi ẹrí ẹ kí mi lọ Olúmákindé Ìṣọ̀lá òkú ọmọ ayé tí kò gbọdọ̀ pa tárùn gbọdọ̀ gbédè lórí ètò yìí náà láwà tàgbẹ́ nǹkan sí yín ẹ̀wọ̀n bí gbogbo etí tí bá ń gbọ́ wa lórí ètò yìí wàhálà dààmú òní jẹ́ tẹ́nì kọ̀ọ̀kan yín ẹ rí wípé ètò yìí bẹ́ẹ̀ bá ti ń gbọ́ lọ́jọ́ mẹ́jọ bí ìgbà wípé kọ́mọléèwé kọ́mọ dún kíláàsì déédéé ni. yẹ́sì o lórúkọ gbogbo àwọn èèyàn tí ń gbọ́ wa nígboro ayé ó ṣe wọn ọmọ mi Kasinati èlèlè ọmọ ọ̀dùnnú ọmọ àlùbáríkà Kasinati òun ló mú ọ̀làjú wọnú iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ ìdíre o. ní nǹkan bí ọdún bíi 12 sẹ́yìn ẹ̀yin Kasinati lọ́jọ́ ó yé wa wípé ó yá a lè ṣe ètò níta gbangba táwọn èèyàn sì mọ wò wá tí ó dàbí rédíò ṣó ṣẹlẹ̀ àbí ò ṣẹlẹ̀ nígbà táyé tún da ayé ọ̀làjú òun náà ló tún jẹ́ atúmọ̀ kínní kan tí wọ́n ń pè pé tó ẹ tún lè gbé rédíò ẹ fi máa káwọn èèyàn mọ́lé látòrí social media mo rántí ọ̀rọ̀ ya Saheed oníròbó tarọ́bà búbọ̀. Adéyínká Àyìnbí ọmọ ọ̀yá elépo lọ́jà gbangba ń lórúkọ tèmi ń jẹ́ wọ́n pe bàbá mi Adéyínká Adégbìtẹ́ ọmọ bàbá tíṣà. lágbára Ọlọ́run àní jẹun ọmọ náà ìsàn nǹkan àkọ́kọ́ rèé
tá a bá ti ń dàgbà ẹ jẹ́ kí ewébẹ̀ ẹ jẹ́ kó pọ̀ nínú oúnjẹ wa èso ẹ jẹ́ kó pọ̀ nínú oúnjẹ wa. àwọn nǹkan mímu kò sí nǹkan tó kan àgbàlagbà pẹ̀lú soft drink àmú mineral kò kan àgbàlagbà bẹ́ẹ̀ èèyàn bá ti lé ní 40 years ẹ gbọ́ mi dáadáa nǹkan dídín àfi kó lọ dínkù láì jẹ́ bẹ́ẹ̀ ó máa dín ẹ̀dọ̀ ẹ̀ ní. Kasinaji màá lé ìyàwó mi lọ ó dẹ̀ lè ṣe kankan sí i. ẹ̀ṣẹ̀ tó tẹ̀ mí. the essence that tell me you know I consider dákun ẹyin professor mélòó lẹ wà bí ẹja tòmátò bí o torí I don't need any professor because resemble me those who resemble me did not have my vocabulary. Yes, wọ́n ní jọmí lẹ́yẹ ẹ̀ka àwọn tó jọ ní olóhùn mi wọ́n lóyìnbó mi. ṣé ìjùmọ̀ ń tó òyìnbó tó fọ ẹ. Yes, those that resemble me did not have my vocabulary. wọ́n tẹ ọmọlẹ̀ lábẹ́kúta. ó máa sọ ṣẹlẹ̀ bàbá kílẹ̀ ṣẹ̀ tíyàwó. máa lé ìyàwó mi. àní kílẹ̀ ṣẹ̀ tó ṣẹ̀. nígbà tó máa bímọ nígbà tó wà nínú oyún mo ní rìn káàkiri kó jẹ́ kí ọmọ gidi ó kó sínú ẹ̀. bó bá ṣe pé ó rìn káàkiri gan ni bírú Kasinati bá bọ́ sínú rẹ̀ tó bá ṣe pé èmi ni mo bí Kasinati sọmọ pé wọ́n máa ní bàbá rẹ̀ rí bàbá rẹ̀. òun rí wọ̀lẹ́ ni máa pa ìyàwó mi fún ẹ. mo sọ fún ó àṣẹ tó sàmì jù rèé o nígbà tó máa bí ọmọ lákọ̀ọ́kọ́ ó kọ́kọ́ máa bí ọmọ mo ti kọ́kọ́ jẹ́ kó mọ̀ pé ọkùnrin ni mo fẹ́ o ó wá bí obìnrin lẹ́ẹ̀kọ́kọ́ mo fara mọ́ ó bí obìnrin lẹ́ẹ̀kejì mo tún fara mọ́ nígbà tí ó tún bí ẹlẹ́ẹ̀kẹta báyìí obìnrin náà tún ni eléyìí ò tún wá pupa. ìyẹn lẹ̀ṣẹ̀ rẹ̀. ẹ̀ṣẹ̀ tó jẹ́ ọ̀nù. tẹ́lẹ̀yìn ò tó. dúró náà obìnrin tó dá ní wọ́n ń bí ọmọ rẹpẹtẹ yìí mo sọ́ọ̀rì fún ọ gan. tó o bá mọ tí àwọn kan ẹni àwọn kan ń ṣépè fún ọ bí mo ti ń wíwù. lóòótọ́. wípé obìnrin ó fi odidi ọmọ mẹ́ta fún ọ. mẹ́ta ni ìwọ sì wá àwọ̀ ọkùnrin. nígbà tó lára àwọn kan tó tiẹ̀ bí gan ìkọjọ Kasinati inú wọn. ẹ ti ní hà mo mọ nǹkan. ìjà sọ pé n tó ń bí ọnú nù. n tó bí ọnú gan nù. wọ́n rí àwọn obìnrin mẹ́tẹ̀ẹ̀ta tó rí yẹn. wọ́n dọ̀gbọ́n kó wọn kúrò lọ́dọ̀ rẹ̀. ó ṣe ọ̀ràn bí ọba ìlú èbó obìnrin máa ní. Elisa obìnrin Elisa Tasha ńkọ́. obìnrin náà mo sọ́ọ̀rì fún ọ. ẹyìn kí ló ń jẹ ògbóǹjọ ìwé àlà obìnrin máa ní. ògbóǹjọ ìwé àlà. ṣé o rí jẹ́ kí n dágbọ́n gba àwọn mẹ́tẹ̀ẹ̀ta kúrò lọ́wọ́ rẹ̀ mú kan náà àwọn ìyá ìwọ̀n bọ̀ ọbọ̀kùnrin. ẹjọ́ dánọkùnrin wà lára rẹ̀ nù yín ẹ mọ ọbọ̀ wájú. sọ́ọ̀rì fún tẹ́ wí nísìn fún tẹ́ wí. Mo fara mọ́. Mo tẹ̀jú. Ń bọ̀. Ọ̀dà. Mo ní n ò lè fi ilẹ̀. Tó bá délé kẹ̀gbẹ́kẹ̀gbẹ́ sẹ́yìn ni wọ́n wà bá mi. O kì í sọ̀rọ̀ kó yí padà o. Ojú gbogbo àwọn èèyàn wọn ló sọ. Mo yí eléyìí padà o. Gbogbo ẹ̀yin èèyàn mo yí eléyìí padà o. Bàbá ọmọ dáadáa mọ̀ ní kò gbọ́dọ̀ yí ọ̀rọ̀ rẹ̀ padà. Kí n tó mú wá, ẹ̀yin náà ní kí n mú wá. Ẹ fẹ́ pa mí pátápátá ni. Ẹni tí mo fún ọ̀rọ̀ lọ pé ẹ sọ pé kò gbọ́dọ̀ yí padà. Èmi tí mo fẹ́ làjà ni wọ́n gba ọmọ mẹ́tẹ̀ẹ̀ta lọ́wọ́ rẹ̀. Orí mi ti wá pé báyìí. My head is now corrected. Ọlọ́run wà pẹ̀lú gbogbo yìí. Aula bitter tea ẹkùn akíkanjú tí ń wọ̀yá ìjà pẹ̀lú àwọn àìsàn bíi kíndìnrín èyí tó ní stone nínú kidney stone yóò gbé tirẹ̀ tẹ́ẹ̀sì yámọ́ ìgbẹ́ dànù òun kan náà sì tún ní o ló ń ṣiṣẹ́ fún liver àìsàn jẹ̀dọ̀jẹ̀dọ̀ a tún máa ṣiṣẹ́ fún heart ìyẹn ìṣòro àìlèmí sókè sódò dáadáa tó tún ṣiṣẹ́ fún ìfúnpá gíga high blood pressure bákan náà gbogbo ẹ̀yin tẹ́ bá ní ìṣòro ìsétọ̀ tá a mọ̀ sí prostate cancer gbogbo àwọn àìsàn tá a là kalẹ̀ yìí pátápátá ni yóò wo gbogbo ẹ̀sán gbogbo ẹ̀yin tẹ́ wà ní Manchester láti rí egbògi Aula bitter tea rà ẹ kàn sí wọn ní nọ́mbà 45 Middleton Garden Manchester M24 1AB tàbí kẹ́ ẹ pè sórí àwọn nọ́mbà tó wà lójú ìwòran yín yìí àti Nigerians nọ́mbà yìí pẹ̀lú egbògi Aula bitter tea ewé àtegbò pọ́nbélé wọ́n fi ṣe àgbékalẹ̀ rẹ̀ pẹ̀lúra lónìí kò jẹ́rìí sí ìmọ̀ ìjìnlẹ̀ tiwantiwa.